Mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o. Gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Yorùbá wọ́n tún ti gbówó lé wa lórí o. Wọ́n ṣàwá sọ Nàìjíríà di a rate of business center tó jẹ́ pé ìgbàkúùgbà ló lè gbówó lé wa lórí bó ṣe wù wọ́n. Wọ́n ti wá sọ Nàìjíríà di ìlú tó jẹ́ wípé nǹkan tó bá ṣe kò sí ẹni máa bí wọ́n. Ǹjẹ́ ẹ ti gbọ́? Fáǹfààní ìwọ tó bá tí mọ bó ṣe ń lọ, ṣé ẹ mọ̀ pé wọ́n ti fowó lé tàríìfù dátà? Wọ́n ti fi owó lé o. Ìjọba àpapọ̀ wọ́n ti bu owó lù o. Ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ iye owó tí wọ́n fi lé orí ẹ̀. Ìyẹn pàápàá jùlọ kò ṣe tàríìfù dátà nìkan pẹ̀lú orí calling per calling. Bẹ́ẹ̀ ni o, per calling tó jẹ́ pé wọ́n ti fowó lé. Kódà wọ́n ti fowó lórí SMS. Tẹ́lẹ̀ nígbà kan tó o bá sẹ́ndì mẹ́sẹ̀gì wọ́n á ní 4 naira ló máa já. Kò ṣe láyè sí mọ́ o. Ó ti yàtọ̀, ìlú ti change o, gbogbo nǹkan ti yí padà. Ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé ẹja gbára wa? Ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé ẹja túra wa lẹ̀? A ti di business center pátápátá débi wípé a ò tiẹ̀ wá ní ẹ̀tọ́ àti sọ ó mọ́. Ẹ wá mọ́ pabambarì ibẹ̀. Tá a bá gbàgbé dáadáa, tá a bá mú ìtàn náà wá dáadáa, ṣé ẹ mọ̀ pé 2013 ni wọ́n fi kún owó tàríìfù, owó dátà àti owó calling. 2013 ni wọ́n fi kún. Now wọ́n tún ti gbé dìde láti tún fi kún again. Now 50% ni wọ́n tún ti gun orí gbogbo rẹ̀ báyìí. 50% ni wọ́n gbé gorí ẹ̀. Kí ló dé? Ṣé fẹ́ pààyàn ni? Ẹ wá mọ́ pabambarì ibẹ̀. Everything will be what? Increased by 50%. Wọ́n wá ní kí nìdí tó fi gbówó lé lórí o? Wọ́n nítorí bí nǹkan ṣe wọ́n. Ẹjọ́ ṣó affect dátà ni? Wọ́n nítorí bí nǹkan ṣe wọ́n ni o. Fún ìdí èyí gbogbo nǹkan ti wá gbówó lórí, ó ti wá gbéra. Wọ́n wá ní débi wípé ó ti affect calling náà. Fún ìdí èyí ìjọba tún ti gbé wa mọ́ra, wọ́n ti fowó kún owó dátà tariff. Ẹ̀jọ̀ ń bù là ń lọ. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé tó bá ní kí ló ń pa ìrònú rẹ́ jù ń sìn? Dátà ni. Ẹ wá sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó jẹ́ pé ó lè má jẹun o, ṣùgbọ́n tó bá ṣàti ní dátà ó lè fowó oúnjẹ ra dátà láti lè máa rí bó ṣe ń lọ lórí afẹ́fẹ́ tó jẹ́ pé a tún máa fi múnú ara ẹ̀ dùn. Ṣùgbọ́n sì èmi ti sọ fún yín tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ fúngun mọ́ Nàìjíríà ni. Ẹ wá mọ fọ́nẹ́sìn ṣẹ̀rí àwọn tó wà in charge of tariff gangan lọ́dìdí sọ pé àwọn fẹ́ kí wọ́n increase. Ẹ wò ó ṣe ti rí Yorùbá nation la fẹsẹ̀. Alómìnira wa la fẹ́. Eléyìí tó kàn gbówó lé wa lórí. Kí ló kù tí wọn ò gbówó lé lórí? Dátà tẹ́ tún wò pé kò lè débẹ̀, ó ti débẹ̀ o. Wọ́n gbówó lórí pure water. Omi ni o. Wọ́n gbówó lórí oúnjẹ. Àwa tá a tún ń ṣepo tó jẹ́ pé àwa la lépo, wọ́n tún gbówó lé lórí. Ẹjọ́ kí ló kù tó ní gbé owó lé lórí o? Mo sọ pé tó bá jẹ́ pọ́ńtà èèyàn ni wọ́n á tún gbówó lé èèyàn lórí. Ẹ tún mọ fọ́nẹ́sìn. Wọ́n tún jẹ́ pé wá wípé Nàìjíríà ló kéré jù ló lò jù ní aspect owó calling àti data. Pẹ̀lú bẹ́ẹ̀ yóò jẹ́ pé a kéré nínú data rírà. Wọ́n tún ní Nàìjíríà ló kéré jù. Tó tún ní Nàìjíríà ni wọn ò pa owó wọlé dáadáa. Ṣé rí ẹlòmíì kò bá ti kọ́lé o, ṣùgbọ́n owó data kò lè jẹ́ kó survive ilé ayé. Ẹ wo Yorùbá nation la fẹ́. Ó gbọ́ Yorùbá ẹja jí lójú oorun o. Ṣé rí pé wọ́n fẹ́ fún wa gbẹ ni? Wọn ò tiẹ̀ fẹ́ ká rí mímí láàtàn rárá. Wọ́n fẹ́ rí pé àwọn fún wa gbẹ débi pé a ò ní lè rẹ́nu àti sọ̀rọ̀. Ẹ̀yin náà wò báyìí. Nílùú tó jẹ́ pé ó jẹ́ ká tún máa gbádùn ara wa. Tó bá yẹ máa sọ pé wọ́n Nàìjíríà. What is one in Nigeria?
ló bá yẹ máa sọ pé Nàìjíríà ìgò bẹ̀tà ibo ló fẹ́ bẹ́ sí tó bá bẹ́ bóyá ó bẹ́ dé ó bẹ́ sáré ṣẹ́rí pé a ní láti dìde ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè nínú ebi yìí tó jẹ́ pé ẹlòmíì dátà ló fi ń gbéra ẹ̀ ló fi ń pàrọ̀nù ayé rẹ̀ inú ẹ̀ náà lọ́tún ti ń jẹ́ kó yé wa pé wọ́n tún ti gbé wọlé ẹ̀yẹ́ mọ́ Nàìjíríà ẹ jẹ́ á ronú o let's think ẹ jẹ́ ká ronú gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ ẹ jẹ́ á ronú àti dìde wa ẹ má jẹ́ á jókòó mọ́ ṣódì ìgbà tí wọ́n bá tó wá ń sọ pé wọ́n fowó lé ọmọ wọn gbowó lówó oorun ṣé gbà yẹn láti máa tó mọ̀ pé nǹkan ti ṣe wá Nàìjíríà gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á jí lójú oorun ṣé ẹ rí àsìkò yìí ló jẹ́ ká gba òmìnira wa ẹ jẹ́ ká shut down everywhere kí wọ́n lè mọ̀ wípé sẹ́ẹ̀ Yorùbá ti ṣetán láti dìde ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn jágbọ̀n tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni o Yorùbá nation no going back òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o ọ̀kan ló ní bàbá wa Bọ́lá Tinubu ò ní ẹ pín ìlú yìí kó lè rọtẹ ẹrú tọmọ pàápàá jùlọ ṣé nínú ẹbí yìí wọ́n tún fi owó kún dátà it shock me o Yorùbá nation ló lè ṣe no going back òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni ó tiẹ̀ wá tó gẹ́ alùbàtà kan ìdarin ó tó gẹ́ ẹ pín ìlú yìí bẹ́ẹ̀ ni owó ilé ìyẹn ti di wàhálà owó iléèwé ó gọbọi owó iléèwé ti wá pọ̀ ju ìwé tọ́mọ gan kà lọ ó ti di wàhálà tó pọ̀ jù wàhálà ń bọ̀ wàhálà tẹ́ ti dé ìlú yìí ó ti gbóná kò ṣe pé ó máa gbóná torí ara òtún tẹrú tọmọ ìgbàkúgbà láti àkókò yìí lọ bàbá ẹ jẹ́ á pín orílẹ̀-èdè yìí kó tó dàrú tó bẹ́ẹ̀ ni kí ó tó dàrú tó ẹ pín nítorí Ọlọ́run Elédùmarè yóò wà pẹ̀lú ẹ jẹ́ kóníkálukú gba òmìnira ẹ̀ pàápàá jùlọ Yorùbá nation ló lè ṣe é Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún God bless Yorùbá nation torí wípé Ọlọ́run ó ti ordain Yorùbá nation fún wa ṣe rí gbogbo ẹ̀dákẹ́dà tó bá di lọ́wọ́ pé kó má dìde a ó ṣe lẹ́yìn ẹ̀ ni ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yá àwọn èèyàn pé Yorùbá nation ni o la fi sọ pé àwọn máa bẹ ọ̀ bí ẹni bẹ ṣú àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà gbogbo ẹni tó bá láwọn ní dé ó máa láwọn ní dé bá God bless Yorùbá nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè wa ó dàbọ̀.